ìwà abiyamọ tó ń jẹun ọmọ lóòrọ̀ ọjọ́ wọ́n ní wọ́n tún rán mi sí lónìí. Lódodo ni mo gbà bẹ́ẹ̀ pé bókété bá dàgbà tán ọmọ rẹ̀ ní í mú, ṣùgbọ́n rántí pé kókété ó tó dàgbà ó ti kọ́kọ́ fọ́mọ rẹ̀ lọ́mú. Ẹ̀rù Ọlọ́run tilẹ̀ bà mí nígbà tí mo gbọ́ wípé àwọn ẹgbẹ́ kan tó ti wà nígboro wọ́n ní Yahoo Parent Association. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, Yahoo Parent Association. Èṣù kì í fúnni lóhùn kan kó má fi gbé gbà á lọ́wọ́ ẹni. Ọmọ rẹ̀ ò ṣàgbàfọ̀ ó sì ń káṣọ wọ̀lú. Àdúrà rẹ̀ ò tí ń gba. Ọmọ ọdún 15, ọmọ tí ìpógún ọdún títí ń kọ́lé fún ọ, tí ń ra mọ́tò fún ọ, tó ń dúpẹ́ pé Ọlọ́run ti gbàdúrà rẹ. Ọlọ́run ọba mi ń gbàdúrà rẹ ò tí ń gbà. Ẹkún alẹ́ ni. Ìràwọ̀ tó yọ yìí Ọlọ́run má jẹ́ ó wọ̀ lọ́sàn gangan ni o. Tó o bá ń bá a lọ bẹ́ẹ̀ ó léwu. Tó o bá yí padà Ọlọ́run ọba mi ń gbọ́, ó léwu. O ní láti gbé ìgbésẹ̀ o. Pé àárọ̀ àti ọ̀dọ̀fin inú rẹ sípàdé. Ọmọ tó ò tọ́ nítorí Ọlọ́run ń sì ń kówó wálé, ò ń dúpẹ́ wípé Ọlọ́run ọba ti gbàdúrà rẹ. Àánú rẹ̀ ń ṣe mí, tèmi sọ Ọlọ́run ni. Mo sọ lẹ́ẹ̀kan wípé èdè tẹ́ ń sọ nígboro ni pé bókété bá dàgbà tán ọmọ rẹ̀ ní í mú. Gbémi a máa dá wọn lóhùn wípé kókété tó dàgbà ó ti kọ́ fọ́mọ rẹ̀ lọ́mú. Kíyèsí ìrìn ara rẹ, kíyèsí ìwà rẹ, ṣe ohun tí ó yẹ kó o ṣe lásìkò. Rántí wípé àgbà tí ò bá kẹ́hùn sọ̀rọ̀ dandan ni yóò kẹtan sáré. Kọ́rọ̀ rẹ má bàa já sí àbámọ̀. Ṣàtúnṣe yóò sì dára fún ọ. Ire o.